You don't like though. Boss. You don't end it. Alhaji Abdulwasiu Omogbolahan Ayinde Marshal. Àkọ́kọ́ ó yẹ kí ẹ kọ́kọ́ apologize fún ìwà tí ẹ hù, ìyẹn non-compliance. Èkejì, ó yẹ kí ẹ apologize fún àwọn member value jet àti àwọn staff airport authority. Kẹ́tùwá apologize fún Soname fún nǹkan tí ẹ ṣe. Torí ẹ̀yin of all people, ó yẹ kí ẹ mọ̀ better as a frequent traveler tí ẹ jẹ́ pé nobody is above the law. Ṣẹ́rí, tó bá yẹ pé ọmọ yín ni pilot yẹn, tí èèyàn kan wá dúró tó ní òun wà superior ju anybody lọ, tó wá wu irú wà tẹ́wù yẹn, as a person, ṣé inú yín máa dùn tí ọmọ yín bá délé láti sọ fún yín pé nǹkan báyìí ní ojú òun rí ní ẹnu iṣẹ́? Ṣẹ́rí, ìwà yín ò dáa o, èmi ò dẹ̀ kí fẹ́ dá sí ọ̀rọ̀ yín, torí ẹni tí ayé bá ń fẹ́ kò ní àbùkù kankan, òun ni ọ̀rọ̀ yín. Ìdí tí mi ò ṣe kí fẹ́ dá sí ọ̀rọ̀ yín nìyẹn. Ṣùgbọ́n galegale yín ó máa ń pọ̀. Ẹ dẹ̀ fẹ́ sọ ìjọba President Bola Ahmed Tinubu, ẹ fẹ́ sọ lẹ́nu ni. Torí àwọn èèyàn ti ń sọ̀rọ̀, wọ́n ní tìtorí pé ẹ mọ president rí. Èmi dẹ̀ sọ fún wọn, mo ní anytime, come any given time, ìwà yín nìyẹn. Ẹ bá mọ Trump, ìwà yín òun nìyẹn. Take advantage pé torí pé ẹ mọ Mr. President rí. Bí ẹ ṣe rí nìyẹn. Ẹ jẹ́ rán yín létí ní 25th of August 1993 ní agbolé June 12 tí wọ́n ní wọ́n máa gbé ìjọba lẹ̀ fún alágbádá, ìyẹn ìjọba Babangida. Ẹ̀yin ẹ fẹ́nu yín kọrin, ẹni ìgbà tẹ́ lọ sí Amẹ́ríkà, ẹni wọ́n ní káwọn tó ní American passport kí wọ́n dúró sẹ́gbẹ̀ẹ́, other passport kó dúró sẹ́gbẹ̀ẹ́. Àwọn ìbò wá ń ti gloves ìbọ̀ ọwọ́ pé mọ̀ nǹkan tí wọ́n fẹ́ fi gloves ṣe. Àṣé wọ́n ń prepare láti fẹ́ ṣiṣẹ́ wọn ni. Wọ́n wá ń search yín tìtorí pé wọ́n fẹ́ fi ọwọ́ kọ̀yìn, ọwọ́ lásán láti fi kọ̀yìn. Ẹlẹ́ comply pé bí wọ́n ṣe ń treat àwọn foreigners yẹn, pé kí Nigeria àti other African leaders kí wọ́n túlù ṣe. Kí ló dé tí ẹ ṣe comply lọ́jọ́ náà lọ́hùn? Kí ló dé tẹ́ ẹ ṣe kí tẹ́ advise àwọn African leaders pé kó túlù ṣe? Ṣebí leader òun lẹ́yìn náà, aṣíwájú lẹ́yìn náà, ó yẹ kẹ́ lead by example ni. Another one tó tún ṣe ojú mi ní Ilford ní ọjọ́ tí ọmọ Fẹ́mi Small yẹn tó harass yín. Alájà Kàfílà Oríyọmí wọ́n dúró síwájú yín lọ́jọ́ náà lọ́hùn. Ẹ kí ẹlẹ́yìn ṣeré. Ìyẹn ni pé ẹ ń jà fún right yín, ẹ mọ right yín, torí pé ọmọ yẹn assault yín. Ẹ wá ní tó bá bí ọmọ yẹn dá kó fi ẹsẹ̀ kan Muritala ní Nàìjíríà. Màmá ọmọ yẹn ó wá láti Amẹ́ríkà, ó mú ọmọ yẹn wá bá yín ní Nàìjíríà láti wá bẹ̀bẹ̀ ni. So ó yẹ kẹ́ mọ̀ better pé ìwà tẹ́ hù kò dáa. Torí pé kí ni authority òun lè ń deal pẹ̀lú. Another one, òun ni pé wọ́n ní a kì í mú alájá ká sọ ajá ìlókò. Ẹ mọ Soname dáadáa, ẹ mọ value jet dáadáa. Kò sí nǹkan kí nǹkan tí ò bá lè ṣẹlẹ̀. Ó yẹ kẹ́ wo ti Soname, kẹ́ wò mọ́ àwọn pípù yẹn lára. Wọ́n dẹ̀ sọ, wọ́n ní Soname wà lórí fóònù pẹ̀lú yín, ó ń bẹ̀ yín pé kẹ́ má bínú, ó tún provide private jet pé kán fi gbé yín. Ṣùgbọ́n agídí yín kò jẹ́ kí ẹ lè meet up pẹ̀lú flight yẹn. Àwọn aláìmọ̀ kan, àwọn amukumẹ́kọ̀ kan, wọ́n wá ní jẹ̀bi. Ẹ̀yin gangan fúnra yín mọ̀ pé jẹ̀bi.
as a frequent traveller ó yẹ kí ẹ comply pẹ̀lú rules and regulations ni but ṣé tá bá torí ẹrú tá bá fi ṣe òfin ṣó yẹ ká rú òfin yẹn ti torí ọmọọba ni ẹ pàtàkì apologize kí àwọn sycophant àwọn amukumẹ́kọ tí wọ́n rí yín as untouchable kí wọ́n lè mọ bí èèyàn ṣe ń wu ìwà torí ìwà tẹ́wu yẹ kò dá rárá ẹ bọ́ta kí apologize kí ìlú lè ní lọ síwájú kẹ́yìn náà kẹ́ lè ní ìsinmi Èkó ò ní bàjẹ́. My name is Abisoye Oyeyemi Adegboyega Oyekuleyin Oshodi. Òṣìṣẹ́ iléeṣẹ́ ọkọ̀ òfurufú méjì pàdánù iṣẹ́ wọn látàrí ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn àti Wasiu Ayinde. Bẹ́ẹ̀ ni wọ́n fi òfin de Wasiu Ayinde náà pé kò lè wọ ọkọ̀ òfurufú lórílẹ̀-èdè Nàìjíríà mọ́ fún odindi oṣù 6 lórí ìṣẹ̀lẹ̀ yìí kan náà. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Oríṣiríṣi ọ̀rọ̀ burúkú àti ìka àbùkù ni àwọn èèyàn ti ń nà sí gbajúmọ̀ àgbà olórin fújì ilẹ̀ wa ni Wasiu Ayinde Anífowóṣe Marshal tí gbogbo èèyàn mọ̀ sí KWAN-1 the ultimate látàrí ohun tó ṣe ní pápákọ̀ òfurufú l'Àbújá tí wọ́n ní ìwà tó wù yìí kù díẹ̀ káàtó àti pé ìjákulẹ̀ ńlá ni ohun tó ṣe yìí jẹ́ nítorí pé ẹni tó bá ti lórúkọ tí àwọn èèyàn sì ń wò gẹ́gẹ́ bí bàbá àti àwòkọ́ṣe kò yẹ kó máa hurú ìwà tó wù yìí. Wọ́n ní kódà àwọn ọmọdé olórin fújì gan kò yẹ kó ṣe ohun tó ṣe yìí. Olórí ọmọọba kílẹ̀ Ìjẹ̀bú yìí ni wọ́n ló wà lára àwọn èrò ọkọ̀ òfurufú tó ń bọ̀ nílùú Èkó láti ìlú Àbújá ní ọjọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kẹjọ ọdún tá a wà yìí ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe tó wà nílùú Àbújá tó sì gbìyànjú láti darapọ̀ mọ́ àwọn tí wọ́n jọ fẹ́ wọ ọkọ̀ bàálù padà sílùú Èkó yìí. Ṣùgbọ́n nígbà tó tó àsìkò táwọn èèyàn wọ inú ọkọ̀ òfurufú yìí ni wọ́n ní olórin fújì tó tún jẹ́ máyégún ilẹ̀ Yorùbá yìí gbé ike omi kékeré kan lọ́wọ́ tó sì fẹ́ gbé wọnú bàálù náà. Èyí ni àwọn alákòóso ọkọ̀ òfurufú yìí rí tí wọ́n sì dá dúró pé àwọn kò lè gbà láyè láti gbé ike náà pẹ̀lú ohun tó wà nínú rẹ̀ wọnú ọkọ̀ òfurufú. Ṣùgbọ́n bí wọ́n ṣe sọ fún KWAN the ultimate pé kò lè wọlé pẹ̀lú ohun tó wà lọ́wọ́ rẹ̀ yìí ni wọ́n ní àgbà olórin fújì yarí mọ́ wọn lọ́wọ́. Ó ní kò sí ẹni tó lè bá òun sọ́sẹ́ bí àfi kí òun gbé ike omi àti ohun tó wà nínú rẹ̀ yìí wọlé. Nígbà tí àwọn òṣìṣẹ́ ọkọ̀ òfurufú tó ń ṣe àkóso bí àwọn èèyàn ṣe ń wọlé sínú ọkọ̀ òfurufú àti ohun tí wọ́n ń gbé wọlé sọ fún Wasiu Ayinde pé ohun tó ń ṣe yìí lòdì sófin kò lè gbé ohun tó wà lọ́wọ́ rẹ̀ yìí wọlé àti pé téèyàn bá fẹ́ gbé omi wọnú ọkọ̀ òfurufú kò gbọdọ̀ kọjá 100 mìlímítà. Bẹ́ẹ̀ ni wọ́n láwọn tẹ̀síwájú pé ìdí kan ṣoṣo téèyàn fi lè gbé ohun tó ju bẹ́ẹ̀ lọ wọlé ni tó bá jẹ́ pé oògùn tí ẹni yẹn fẹ́ lò fún ìlera ara rẹ̀ ni tí onítọ̀hún sì ní láti ṣàlàyé fún àwọn òṣìṣẹ́ ọkọ̀ òfurufú yìí kó tó di pé ó máa gbìyànjú láti gbé wọlé. Gbogbo eléyìí ni wọ́n ní olúwayé fújì kọ̀ láti ṣe tó sì ní àfi dandan kí òun gbé ike tó wà lọ́wọ́ òun wọlé pẹ̀lú ohun tó wà nínú rẹ̀. Ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọkọ̀ òfurufú yìí ní ó lòdì sófin ètò ààbò tí wọ́n ń lò ní pápákọ̀ òfurufú. Lẹ́yìn tí wọ́n gba ọ̀rọ̀ náà bí ẹni gbagba ọtí ló padà wá di yánpọnyánrin. Kódà ó lè débi pé Wasiu Ayinde àti àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọkọ̀ òfurufú yìí bẹ̀rẹ̀ sí ní tahùn síra wọn. Tí ọ̀kan nínú àwọn ọ̀gá àwọn òṣìṣẹ́ yìí sì wá bá Wasiu Ayinde tó sì ṣàlàyé fún un pé kó dúró sẹ́gbẹ̀ẹ́ kan káwọn lè farabalẹ̀ ṣàlàyé fún wa àti pé káwọn yẹ̀ wò fínífíní. Ṣùgbọ́n ó dàbí ẹni pé ọ̀rọ̀ tí ọmọkùnrin yìí sọ yìí bí Wasiu Ayinde nínú gidigidi nítorí pé kàkà kí Wasiu Ayinde tẹ̀lé ohun tí wọ́n sọ yìí níṣe ni olúwayé fújì tú ohun tó wà nínú ike omi tó gbé dání yìí sí òṣìṣẹ́ iléeṣẹ́ ọkọ̀ òfurufú yìí lára tó sì jẹ́ ìyàlẹ́nu pé ọtí ló wà nínú ike omi tí Wasiu Ayinde ń jà fitafita láti gbé wọnú ọkọ̀ òfurufú yìí. Nígbà tí ọmọkùnrin òṣìṣẹ́ ilé ọkọ̀ òfurufú tó kọ́kọ́ bá Wasiu sọ̀rọ̀ tó ń padà wá láti tún dá sí ọ̀rọ̀ náà níṣe ni olórí ọmọọba kílẹ̀ Ìjẹ̀bú yìí tún ìyókù nínú ọtí tó wà lọ́wọ́ rẹ̀ sí ọmọkùnrin yìí lára. Ṣùgbọ́n nígbà tí àgbà olórin fújì kò gbà kí wọ́n yẹ òun wò tó sì tún tu ọtí sí wọn lára níṣe làwọn náà kọ̀ láti jẹ́ kó wọlé sínú bàálù náà. Lẹ́yìn tí gbogbo àwọn yòókù wọlé sínú bàálù yìí níṣe ni wọ́n tilẹ̀kùn ọkọ̀ òfurufú náà tí wọ́n sì bẹ̀rẹ̀ ìrìn àjò wọn. Ṣùgbọ́n nǹkan míì tó jẹ́ ìyàlẹ́nu ńlá tí Wasiu Ayinde ṣe ni bó ṣe lọ dúró síwájú ọkọ̀ òfurufú náà nítorí pé díẹ̀ ló kù kí jàǹbá ńlá ṣẹlẹ̀ ní pápákọ̀ òfurufú náà pẹ̀lú bí apá ọkọ̀ òfurufú yìí ṣe kù díẹ̀ kó gbá Wasiu Ayinde. Àwọn nǹkan wọ̀nyí ni àwọn èèyàn rí tí wọ́n fi ń béèrè pé sí agbára ló ń gun àgbọn olórin fújì yìí ni àbí irú ìgbéraga burúkú wo nìyẹn. Wọ́n ní ẹ̀sìn olóròǹbó ni Wasiu fi ara rẹ̀ ṣe lọ́jọ́ tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ nítorí pé ọ̀pọ̀ èèyàn tí wọ́n ń pọ́nlé tí wọ́n ń kì tọ̀wọ̀tọ̀wọ̀ nígbà tó kọ́kọ́ wọ pápákọ̀ òfurufú yìí ló bẹ̀rẹ̀ sí ní fi àbùkù kan. Bẹ́ẹ̀ làwọn kan sọ pé ìwà tó wù yìí kò dá tó gẹ́gẹ́ bí ẹni tó yẹ kó jẹ́ àpẹẹrẹ rere láwùjọ. Ní báyìí mínísítà fún ìdàgbàsókè pápákọ̀ òfurufú àti ìrìnàjò òfurufú orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Minister for Aviation and Aerospace Development Festus Keyamo ti pàṣẹ fún àjọ tó ń mójútó ìrìnàjò òfurufú ará ìlú lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Nigeria Civil Aviation Authority NCAA láti fi orúkọ Wasiu Ayinde sílẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí kò lè wọ ọkọ̀ òfurufú lórílẹ̀-èdè yìí mọ́ títí tí wọ́n máa fi parí ìwádìí lórí ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ló fọwọ́ sí bí wọ́n ṣe wọ́gi lé ìwé àṣẹ láti rìnrìn àjò tí àwọn atukọ̀ ọkọ̀ òfurufú méjèèjì tó wọ ọkọ̀ òfurufú yìí títí tí wọ́n máa fi parí ìwádìí lórí ọ̀rọ̀ náà. Nínú àtẹ̀jáde kan tí Festus Keyamo gbé jáde sórí ìkànnì ayélujára X tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ rẹ̀ ló ti kọ pé lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin iléeṣẹ́ ọkọ̀ òfurufú ValueJet àti KWAN-1 mo ti gba ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ láti ọ̀dọ̀ àwọn iléeṣẹ́ tó ní ṣe pẹ̀lú ìrìnàjò lórí òfurufú lórí gbọ́nmi sí omi òtó tó ṣẹlẹ̀ láàrin àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ValueJet àti KWAN-1 ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe nílùú Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 2025. Bẹ́ẹ̀ ni mo ti gba àwọn fídíò ìṣẹ̀lẹ̀ náà. Lẹ́yìn gbogbo nǹkan tí mo rí àti àwọn nǹkan tí mo gbọ́ lórí ọ̀rọ̀ yìí ohun tí mo kọ́kọ́ rí sí ni pé ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ àfihàn àrùn ọpọlọ àti pípàdánù ìṣàkóso ara ẹni fún ìgbà díẹ̀ láti ìdí méjèèjì tí ọ̀rọ̀ yìí kàn ó sì lè fa ìjàmbá ńlá. Lòdì sí ohun tí àwọn agbẹnusọ Wasiu Ayinde sọ níṣẹ́ ló lọ sójú ibi tí ọkọ̀ òfurufú náà ti máa gbéra ó sì gbìyànjú láti dá ọkọ̀ òfurufú náà dúró láti bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀. Eléyìí sì jẹ́ ìwà tí a kò lè gbà láàyè níbi tí ọ̀rọ̀ náà lè dé báyìí bóyá omi ló gbé tàbí ọtí
tí kò ṣe pàtàkì mọ́. Ohun tó ṣe kókó ni pé bó ṣe gbìyànjú láti ṣe ìdènà fún ọkọ̀ òfurufú yìí níbi tó yẹ kó ti gbéra yìí jẹ́ ìwà ìbàjẹ́ tá a sì lè fi wé ìgbìyànjú láti fipá mú ọkọ̀ bàálù náà mọ́lẹ̀. Ọ̀gbẹ́ni Keyamo tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé pẹ̀lú gbogbo eléyìí náà kò sí irú inú tó yẹ kó bí ẹni tó ń tukọ̀ ọkọ̀ òfurufú yìí àti igbákejì rẹ̀ tí wọ́n máa fi bẹ̀rẹ̀ ìrìn àjò láì bìkítà bóyá àwọn aláàbò ilé iṣẹ́ náà tí wọ́n èrò ọkọ̀ tó sì wà hù níwájú ọkọ̀ òfurufú yìí kúrò níwájú ọkọ̀ òfurufú náà lọ síbi tí kò ti ní farapa. Ó ní àwọn ìdí méjèèjì tí ọ̀rọ̀ yìí kàn ló tàpá sí òfin àti ìlànà àjọ tó ń ṣe àkóso ìrìn àjò òfurufú ará ìlú lágbàáyé ìyẹn International Civil Aviation Organization ICAO. Keyamo ní òun ti gbọ́ pé àjọ tó ń ṣàkóso ìrìn àjò òfurufú ará ìlú lórílẹ̀‐èdè Nàìjíríà NCAA ti wọ́gi lé ìwé àṣẹ láti tukọ̀ ọkọ̀ òfurufú tí àwọn méjèèjì tó tukọ̀ òfurufú yìí ìyẹn ti captain àti pilot ọkọ̀ náà títí tí wọn yóò fi parí ìwádìí lórí ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ló ń gbóríyìn fún wọn lórí bí wọ́n ṣe tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà. Ó ní ṣùgbọ́n a ò lè sọ pé wọ́n ṣe ìdájọ́ òdodo nínú ohun tí wọ́n ṣe yìí. Wọ́n bá ṣe ìdájọ́ fún ìdí kan nínú àwọn tọ́rọ̀ yìí kàn. Festus Keyamo jẹ́ kó di mímọ̀ pé òun ti pàṣẹ fún àjọ yìí láti gbẹ́sẹ̀ lé àǹfààní láti fò tàbí wọ ọkọ̀ òfurufú Wasiu Ayinde títí tí ìwádìí yóò fi parí lórí ọ̀rọ̀ yìí. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n ṣe fún atukọ̀ ọkọ̀ òfurufú yìí àti igbákejì rẹ̀. Ó ní òfin yìí de gbogbo iléeṣẹ́ ọkọ̀ òfurufú pátápátá láti àwọn tó ń káàkiri orílẹ̀-èdè Nàìjíríà títí dórí àwọn tó ń lọ sókè òkun. Tó sì ní òun fẹ́ kí eléyìí fi ìdí múlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Bẹ́ẹ̀ ló ṣe ìkìlọ̀ pé iléeṣẹ́ ọkọ̀ òfurufú tó bá tàpá sí àṣẹ yìí lè pàdánù ìwé àṣẹ láti rìnrìn àjò tàbí ṣe òwò lórílẹ̀-èdè yìí ìyẹn operating license tí àjọ NCCA náà sì ti ṣòfin pé Wasiu Ayinde kò lè wọ ọkọ̀ òfurufú lórílẹ̀-èdè Nàìjíríà fún odindi oṣù 6. Bẹ́ẹ̀ ni kò lè wọ bàálù tàbí irúfẹ́ ọkọ̀ òfurufú míì lórílẹ̀-èdè yìí fún gbogbo àsìkò yìí. Gẹ́gẹ́ bí ohun tí adarí gbogbo tó jẹ mọ́ ará ìlú àti ààbò àwọn oníbàárà àjọ náà ìyẹn Director of Public Affairs and Consumer Protection NCAA ni Michael Achimugu ṣe sọ nínú àtẹ̀jáde tó gbé jáde lọ́jọ́ 7 oṣù kẹjọ ọdún 2025. Táwọn èèyàn sì ti ń sọ̀rọ̀ lóríṣiríṣi lórí ọ̀rọ̀ yìí. Arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Olúṣẹ́gun Owólabí tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ní kí ló máa gbà láti sọ pé nǹkan báyìí ló wà nínú ohun tí mo gbé dání tó sì máa wọnú ọkọ̀ òfurufú yìí láìsí wàhálà kankan. Ó ní ọ̀rọ̀ náà ò le kò sì mú agídí wá rárá. Ó ní àgbà olórin fújì yìí ń ṣe bó ṣe wù nítorí pé ó mọ ààrẹ orílẹ̀-èdè yìí. Ẹnìkan tó pe ara rẹ̀ ní Hassan Abdulhamid Abu ní ohun tó yẹ Wasiu Ayinde nìyẹn. Kódà oṣù 6 kéré ó yẹ kó tó bí ọdún kan tí wọ́n bá rí dájú pé ọtí ló wà nínú ohun tó gbé dání yẹn. Arákùnrin Adébóyè Badmus ní tí ó rò pé inú ọkọ̀ rẹ̀ ló wà ní tó lè sọ ohun tó bá wù sí dírẹ́bà ọkọ̀ rẹ̀. Ó ní ṣé ó rò pé wọ́n máa dá àwọn èèyàn tó kù dúró nítorí ti ẹnìkan ni. Bẹ́ẹ̀ lọ̀gbẹ́ni Nàfíù Abíọ́lá Olóyèdé ní lóòótọ́ ni pé ìgbéraga ló máa ń ṣáájú ìparun nítorí kò sí béèyàn ṣe máa ní ìgbéraga tí ò ní síwà hù. Ọ̀gbẹ́ni You don't like though. Boss. You don't end there. Hold on. Saka never remove this, you know. Sako! Let's go. It's moving already.
You come closer. I don't make I go closer. I beg. Yes, now. That's what I want to do now. Check on the worry on the phone. Worry. Now worry, now family of worry.